ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ lọ́dọ̀ wa ní ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá tí Ọlọ́run ń ṣètò rẹ̀ lọ́wọ́. Àárọ̀ la ṣì wá aago 11 kọjá 30 that is 11:31. Ìyẹn ni pé aago 12 ó kù ìṣẹ́jú 29. Mo kí wa pé a kú weekend. Àwọn ọmọ ọládé, àwọn ọmọ ológo, àwọn ọmọ tá a ní bíbí ire. Ṣùgbọ́n tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò jẹ́ a rí bíbí ire náà lò. Àwa tá a dá pé látọ̀dọ̀ Olódùmarè, látọ̀dọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá gbogbo wa. Ṣùgbọ́n dídé dá pé wa tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sọ di àrùn máa wà lọ́wọ́. Àwọn bàbá wa máa ní ọmọ ológo a máa rí ìpọ́njú. Ló mú kí àwọn bàbá wa sọ pé ní ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́. Àwọn tá a rí gẹ́gẹ́ bí àgbààgbà ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ kó dúró ní ọjọ́ ìpọ́njú fún ìran Yorùbá. Ìgbà ìpọ́njú dé, wọ́n máa fẹsẹ̀ fẹ́ ni. Àwọn tí Yorùbá wò pé bọ́lódé ò bá kú ọmọ ẹni ní wọlédé ni. Pé àwọn wọ̀nyí yóò tẹ̀yìn ṣe nígbà táwọn bá lọ tán. They use all their energies. They use all the material they have láti build wọn up. Pé kí ìran Yorùbá má bàa parun. Pé tí ogun kan bá tiẹ̀ dé, torí majority ń ta ńlá kọjá àwọn bàbá wa ìgbà ní ti mọ̀ kó máa ṣẹlẹ̀. Ọ̀nà tí ó gbà ṣẹlẹ̀ láwọn ò mọ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tán prepare alẹ̀ that time pé tó rùn kan báyìí bá ti ṣẹlẹ̀, they will be able to face that situation and conquer the situation. Ṣùgbọ́n ó ṣe ní láàánú fún ìran Yorùbá lénìí. Out of 100% of them, 99% of them became the enemy of the Yorubas. Ọ̀rọ̀ Yorùbá ò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Ìgbé ayé Yorùbá ò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Bí Yorùbá ń kú lógún, bó kú lọ́gbọ̀n lógójì, láàdọ́ta kò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Bí ìran Yorùbá ṣe ń dèrò ẹ̀yìn kò jẹ́ nǹkan kan nínú ayé wọn. Ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé owó Yorùbá ni Yorùbá fi tọ́ wọn dàgbà kán bá lè gbẹ̀yìn tẹ̀yìn ṣe. Mo kí yín pé ẹ káàárọ̀. Orúkọ mi ò tí ì yí padà. Bàbá Èkìtì yín náà rèé. Alárìnyè of Yorùbá land. Bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀. Bí British fẹ́ bí British kọ̀. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. We the Yorùbá of nowadays will reject another 50 years amalgamation that British plan for the Yorùbá race. Kí n tó máa bá ọ̀rọ̀ mi bọ̀, mo kí yín lórúkọ bàbá mi, bàbá gbogbo wa, di àrólé Awólọ́wọ̀, ẹni tó ṣojú tó tún ṣẹ̀yìn Awólọ́wọ̀, ẹni tó sọ wípé nínú ìran rere tí bàbá wa Awólọ́wọ̀ tán ní sí ìran Yorùbá kò lè parun, pé ìran Yorùbá máa rí ògo yẹn lò. Bàbá tó sọ wípé dídá tí Ọlọ́run dá ìran Yorùbá ò ń ṣe èrò ẹ̀yìn, ẹni iwájú ni wá. Mo kí yín lórúkọ bàbá yẹn l'Amẹ́ríkà, mo forúkọ bàbá yẹn kí yín ní London, mo forúkọ bàbá yẹn kí yín tó fi dé Canada, dé Asia country, dé Spain, ní Germany, ní Italy, ní France, níbi gbogbo tí ọmọ Yorùbá bá tẹ̀dó sí. Mo forúkọ bàbá Professor Stephen Adébánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa, bàbá tó ṣe é bí yangàn, bàbá tó ń ro títí wa mọ́lù títí wọn. Ní ọjọ́ kẹtẹ́mi àti bàbá lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀, bàbá láwọn wo bí àwọn ṣe ṣe èwe títí wọn tó fi rọ̀ wọ́n lọ́rùn. Nínú wa mélòó lénìí ló lè sọ pé ìgbà èwe títí wa rọ̀ wá lọ́rùn náà? Àwa tẹ̀tún ní nílé sọ pé a tún rí ayé díẹ̀ jẹ. Àwọn tó dé òní kọ́, ọjọ́ ọ̀la wa ti di yahoo kalẹ̀, ọjọ́ ọ̀la wa ti di olóṣó kalẹ̀. Nàìjíríà ń gbá wa ní èkó lójoojúmọ́.
Nàìjíríà ń kátà sí ìdí wa lójoojúmọ́ ẹni tó yẹ kó jẹ́ bàbá wa our father that reject all the Yorubas Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ odò ìdẹyẹ ló gbé dání tó ń fọmọ ọmọ Yorùbá lórí bó ti wù kóòrù odò ìdẹyẹ ló ń gbámọ́ gbogbo wa lórí is a Yorùbá man but Yorùbá build Ahmed Tinubu ọmọ olódòdẹ láti lè gbẹ̀yìn tẹ́yìn ṣe but it is a pity they deny Yorùbá in public ṣùgbọ́n bàbá Akíntóyè dúró ní dúró pé ìran Yorùbá máa rí ògo rẹ̀ lọ so ẹ̀yin bàbá mi gbogbo mo kí yín lórúkọ bàbá yẹn Stephen Adébánjí Akíntóyè a professor àwọn kan ní professor nínú ìtàn èmi wọ́n sọ fún wọn pé professor in freedom mo fún wọn ní professor in freedom that fighting for the freedom of the Yorùbá race mo tún kí yín lórúkọ Májàsọ́lá Kàkàkí Olódùmarè ààrẹ akọni ilẹ̀ Yorùbá nílé lóko níbi gbogbo tọmọ Yorùbá wá wà ààrẹ bàbá ààrẹ of Yorùbá land ààrẹ Jagunmólú ti ìlú Ìkòyí Èkìtì Báṣọ̀run Akínrógun of Ìpótìland Aníyìkáyọ̀ gbogbo ilẹ̀ Yorùbá Adégbàyí tó dúró nídúró wípé àjọjẹ òdùn bẹ́nìkan ò bá ní pé ṣé bá ṣe máa wòran rèé tí ìran Yorùbá ó dẹ̀ máa gbégbé ayé ìgbèkùn tí ìran Yorùbá ó máa gbégbé ayé ẹrú pé this time around we must fight for our freedom. All of us know that Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà is a multi-billionaire but he surrendered it because of Yorùbá pé Yorùbá gbọ́dọ̀ bọ́ nínú ìgbèkùn British and Fulani. Mo kí yín lórúkọ Májàsọ́lá Aṣe Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà. Mo borúkọ òun náà kí yín l'Amẹ́ríkà ní London ní Canada níbi gbogbo tí ọmọ Yorùbá bá wà káàkiri àgbáyé pé àlàáfíà Olódùmarè ẹni tó láyé àti ọ̀run yóò máa bá yín gbé. Mo wá kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́tí wà lórí ètò ẹ má bá mi share ẹ̀ brother mi Olúṣẹ́gun Adébánjí God bless you brother mi Kenny Olúwọlé Johnson bàbá mi Gani Olóyèdé yóò dára fún yín ojú òní tì yín agbára yìí fòkòtò ire ayé yìí ò ní fò yín rò ẹ kú weekend ọmọ Yorùbá olórí yẹn ní pé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ kájọ bàkàrà jẹ́ kínní kan kátújọ fòróró jẹ́ṣu à ń sọ látijọ́ yìí àwọn kan láwọn ò ní gbọ́ àwọn ò ní gbà ṣùgbọ́n always we the Yorùbá of nowadays àwa náà máa sọ pé tí wọ́n bá kọ̀ tán bá láwọn ò ní wọ́n kún àwa náà ò ní gbà láàbọ̀ mo rọ gbogbo ọmọ Yorùbá nílé lóko níbikíbi tá a bá wà that you know that you are a real Yorùbás Ogo ọ̀dọ́ worldwide you are welcome nationwide jọ̀ọ́ bá mi pa nationwide yẹ kúrò mẹ́ sọ di worldwide nílé lóko this is time for us to come out ìjà eléyìí ìjà tó rọrùn fún wa láti jà ní ìkóríta ilé ìtàdé the British came to our land wọ́n sọ àwọn bàbá wa sí ìgbèkùn 100 years àwọn dẹ̀ fi ń tọ́ àwọn ọmọ wọn àwọn ọmọ wa tó bá tún lórí ọ̀fẹ́ àti lọ sọ́dọ̀ wọn lọ́hùn wọ́n á tún sọ wọ́n dẹrú wọ́n á ṣiṣẹ́ bí ẹni máa kú lọ́hùn torí pé ilé ò dáa those people tábà ilé wa jẹ́ tábà ọ̀nà wa jẹ́ bíbà yìí táwọn èèyàn wa bá tún lórí ọ̀fẹ́ àti lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n á tún máa lò wọ́n bí ẹrú torí pé wọ́n máa báyé Yorùbá jẹ́ ni. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ lọ́nà ó ní Haúsá mélòó ló ń ṣiṣẹ́ àṣelàágùn ní London l'Amẹ́ríkà ní Canada ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ ẹ̀ ó ní wọ́n máa dì pẹ̀lú Yorùbá ni. You will never see any Hausa man Fulani man
kó di olókùn mò ń ṣọ́gùn ní London ní Canada l'Amẹ́ríkà káàkiri àgbáyé it is only the Yoruba and Igbos. Yóò dára fún yín bàbá mi Israel olórúkọ mi Awópẹ̀tù Ọmọnìyí iyì yìí ò ní kò ní bọ́ sómi ní káàbùkù máa gba yìí lọ ni. They organized that 100 years amalgamation. Amalgamation yẹn wọ́n fi òyìnbó yẹn dá àwọn bàbá wa lórí irú ni. Àbá sọ pé ní ọgọ́rùn-ún ọdún lẹ́ẹ̀máa fi ṣe àwọn Fúlàní. Bóyá wọ́n fọ́sẹ̀ àwọn bàbá wa to sign the paper, we don't know. Bóyá nínú ìdùnnú làwọn bàbá wa fi sign it, we don't know. But suddenly, wọ́n bí irú àwa ìsínú oko ìpọ́njú. Àwa náà kópa nú ẹ̀. Àwọn bàbá wa jẹ́ èso àjàrà, ẹ̀yin wa ń ka àwa ọmọ. Àwa bẹ̀rẹ̀ sí ń bá wa rọ́. Ìgbà tí wọ́n rí bí àṣírí yẹn fẹ́ tú, they organize what we call regional government. Nínú regional government yẹn tẹ́lẹ̀ pé ìrìnà Yorùbá tó ń tayọ wọ́n gbẹ́gi lé regional government. Ìrìn àjò tí àwọn bàbá wa kí wọ́ bọ̀ ọgọ́rùn-ún ọdún nínú oko ẹrú láti máa ṣe Fúlàní ó dópin ní 2014. Àwa ń jáde síta enough is enough. Ìgbéyàwó tẹ́nìyàn bá gbé sílé tí ò sí àlàáfíà, we must divorce it. We must say no to it. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́lọ́run ti gbé jáde that God has given that vision. But they refuse. Kọ́lọ́run tó gbàgbé bàbá Professor Banji Akíntóyè jáde síta. Now, British are, èmi ń gbọ́ pé àwọn ọba ti sáyìn ẹ̀. But I know that they cannot sign in a corner. Kí gbogbo àgbáyé má rí. This time around, all of us, èyí tó tún gbédè yìí, oko ẹrú àná